ní inú ayé nílẹ̀ tó mọ́ lónìí tí a bá lákíyèsí a rí wípé àwọn kan ṣàṣeyọrí àwọn kan ò ṣe níbi tí àwọn kan ti lu àlùyọ àwọn kan lu àlùwọlẹ̀ àwọn kan ṣàṣetì àwọn kan ṣàṣeyọrí àwọn kan wọ́n lalẹ̀ wọ́n làmìlaka nígbà tí àwọn kan ń ṣe làálàá láìlérè nígbà tí mo wá wo ṣàkun nítorí pé gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa mo máa ń lo irú àkókò yìí láti fi ṣàṣàrò lórí bí ìwásáyé mi kò ṣe ní já sásán mo máa ń fi àkókò yìí ronú lórí bí èrè ìdí tí Ọlọ́run ṣe rán mi wá sínú ayé bí màá ṣe múṣẹ lára àwọn àṣírí tí Ọlọ́run ń tú fún mi pé tí mo bá lè tẹ̀lé ó máa work òun ni mo ní lọ́kàn láti máa share pẹ̀lú ẹ̀yin ènìyàn Ọlọ́run pé kí a jọ fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn yìí kí a lè jọ wo ìgbésẹ̀ tá lè gbé lé lórí níwọ̀n àgbà tó ti jẹ́ wípé ìgbé ayé kan ṣoṣo ni mo ní láti gbé ìgbé ayé kan ṣoṣo lẹ ní láti gbé tí ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 27 dẹ̀ sọ wípé níwọ̀n bí a ti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan àti lẹ́yìn èyí ìdájọ́ ló kù tí ó bá wá rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ jókòó ká ronú dáadáa lórí bí ìgbé ayé kan ṣoṣo wa yìí kò ṣe ní já sásán bẹ́ẹ̀ mi ò ní tàn yín yẹ́sà ó ṣeé ṣe kí ènìyàn wà láyé láàyè láì gbé ayé ìyàtọ̀ wà nínú pé èèyàn wà láyé àti pé ó wà láàyè èèyàn lè wà láyé kó má sí láàyè èèyàn sì lè wà láàyè kó má gbégbé ayé ìyàtọ̀ wà ńbẹ̀ àwọn kan wà they exist àwọn kan wà they are living yes ó ṣeé ṣe kí èèyàn exist láì live ó dẹ̀ ṣeé ṣe kí èèyàn live láì make impact amen ọ̀pọ̀lọpọ̀ wà láyé ṣùgbọ́n wọn ò sí láàyè ìwọ̀nba péréte nínú àwọn tó tún wà láàyè wọn gbé ayé wọn gbégbé ayé in fact nínú ìwòsàkun mi lórí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ aráyé ṣe ń ṣe ayé ara wọn mo lè sọ wípé ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ayé lónìí wọn gbégbé ayé ayé ló ń gbé wọn ìdí ni wípé wọn ò mọ̀ọ́mọ̀ gbé ìgbé ayé wọn pẹ̀lú ìpinnu tàbí èròǹgbà kan pàtó ibi tí afẹ́fẹ́ ayé bá gbé wọn sí ibẹ̀ ni wọ́n ń gbé àwọn kan wà bẹ́ẹ̀ tó yẹ pé ayé wọn ò ní purpose torí pé wọn ò discover èrè ìdí ìwásáyé wọn ẹ jọ̀ọ́ mo fẹ́ ká ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí dáadáa bí mo ṣe ń sọ àwọn kìíní ẹ gbé wọnú ẹ̀mí kẹrù ẹ jẹ́ n fi ìmọ̀ nǹkan yìí nínú báíbù nínú ìwé onídàájọ́ ẹ ṣí báíbù sí Judges onídàájọ́ orí 17 ẹ jẹ́ ká wò láti verse 7 ọmọkùnrin kan sì ti Bethlehem Juda wá tí í ṣe ìdílé Juda ẹ mọ̀ gbọ́ o tẹ́ bá mọ̀ àwọn májẹ̀mú tó wà lórí Juda àṣẹ tó wà lórí Juda ni wípé ọ̀pá aládé ọ̀pá ìjọba kò ní kúrò ní Juda so ọmọkùnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ mọ̀ wo àwọn májẹ̀mú tó lágbára tó wà lórí ayé ẹ̀ inú Juda ló ti wá tí ó ní ẹ̀tọ́ sí ọ̀pá aládé láti jọba then kì í tún wá ń ṣe Juda nìkan Bethlehem Juda Bethlehem yẹn ní ìlú pàtó níbi tí Ọlọ́run ti ṣe ìbúra àti ìlérí wípé olùgbàlà yóò ti jáde wá a bí olùgbàlà kan fún wa ní ìlú Bethlehem ẹni tí yóò jọba ayé àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀sán àwa ti mú ẹ̀bùn fọ́ba tí a bí so Bethlehem Juda àṣẹ yẹn wà ń bẹ̀ láti connect mọ́ májẹ̀mú yẹn láti fi gbégbé ayé tó nítumọ̀ so ọmọkùnrin kan sì ti Bethlehem Juda wá tí í ṣe ìdílé Juda ẹ̀tùmọ̀ gbọ́ ẹni tí ń ṣe ẹ̀yà Léfì náà ẹ wo ibi tó ti ní connection sí ó ní connection pẹ̀lú ẹ̀yà Léfì náà àwọn ẹ̀yà Léfì yìí ni àwọn ẹni ìyàsọ́tọ̀ fún Ọlọ́run nínú ẹ̀yà méjìlá Ísírẹ́lì so ó ní connection níbẹ̀ náà so ó túmọ̀ sí pé ó lè ṣe rere gẹ́gẹ́ bí àlùfáà
ó lè ṣe rere gẹ́gẹ́ bí ọba, ó lè ṣe rere gẹ́gẹ́ bí onídàájọ́. So àwọn májẹ̀mú yẹn wà lórí ẹ̀, ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sí. Òun sì ṣe àtìpó níbẹ̀, ẹ má gbọ́ o, ọkùnrin náà sì ti ìlú Bethlehem Judah lọ láti ṣe àtìpó níbo, níbikíbi tó bá rí. Ibi tí ayé ẹ ti ní question mark lójú mi nìyẹn, ibi tó ti ní problem nìyẹn. How come ìwọ tó ní connection pẹ̀lú Judah níbi tí ọ̀pá àṣẹ wà, ìwọ tó ní connection pẹ̀lú Bethlehem níbi tí olùgbàlà yóò ti jáde wá, ìwọ tó ní connection pẹ̀lú Léfì níbi tí òfin àti àṣẹ Ọlọ́run ti ń jọba, síbẹ̀síbẹ̀ nígbà tó jáde ní jíǹjí ọjọ́ ayé rẹ̀, o ò níbi kan pàtó tó ń lọ, o ò ní ìfojúsùn kan pàtó, o kàn jáde lọ sí ibo ibikíbi tí ó bá ṣe kíni, ibikíbi tó bá ti rí, láti lọ ṣàtìpó níbikíbi tó bá rí. Dáàdì mọ́mì ẹ gbọ́ ilé yìí, ta ló mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nínú ayé lónìí tí wọ́n pọ̀ gidigidi tó jẹ́ pé wọn ò mọ èrèdí ìwásáyé wọn, wọn ò mọ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀, wọn ò mọ ibi tí wọ́n ń lọ pàtó, wọn ò mọ in tí wọ́n fẹ́ jẹ́, wọn ò dẹ̀ mọ ibi tí wọ́n fẹ́ forí sọ, wọn ò mọ in tí wọ́n wálé ayé wá ṣe. Wọ́n kàn ń ṣe àtìpó ìrìn àjò ayé wọn gẹ́gẹ́ bí ibi tí wọ́n bá ti rí, tàbí ibi tí ilẹ̀ bá ti rọ̀, tàbí ibi tí ilẹ̀ bá ti tura. Ó jẹ́ èrè ìdí kan pàtó tí ayé ọ̀pọ̀lọpọ̀ òfin nítumọ̀. Mi mọ̀ bóyá ẹ gbọ́, ìjìnlẹ̀ ní o. Ṣé rí, mi ò lè tàn yín. Tí o bá fẹ́ ṣe àṣeyọrí nínú ayé, màá fún wa ní àwọn príncipù kan tó gbọ́dọ̀ gáìdì wa. Ó lè le o, ṣùgbọ́n ẹni tó bá follow ẹ̀ kò ní regret. So ó jáde lọ láti lọ ṣe àtìpó níbikíbi tí òun bá sì rí, òun sì dé ilé òkè Efraimu sí ilé Míkà bí ó ti ń lọ. Ilé Míkà tó dé yìí, Míkà yẹn ó lè ní, ó ti lọ jí owó kan, wọ́n dẹ̀ fi gégùn, owó ègún ló gbé, ó wá fi kọ́ church. Tọ́rọpọ̀lọpọ̀ rò wípé táwọn bá ṣe ohun tó tọ́ pẹ̀lú lọ́nà àìtọ́ wípé ìbùkún Ọlọ́run máa wà lórí ẹ̀. Ẹ máa gbọ́ o. Verse 9. Míkà sì wí fún un pé níbo ni ìwọ ti wá? Òun sì wí fún un pé ẹ̀yà Léfì ti Bethlehem Judah ni èmi ń ṣe. Èmi sì ń lọ ṣe àtìpó níbikíbi tí èmi bá ti rí. Mi níbi kan pàtó. Yes sir, ó léwu fún ọ láti gbé ìgbé ayé rẹ láì níbi kan pàtó. O láfojúsùn, láìfẹ́ ò ní purpose. Amen. Tó o bá mọ bí tó ń lọ, àwọn ẹlòmíì máa mú ẹ lọ bí tó mọ̀. Tó o bá mọ tó fẹ́ ṣe, àwọn ẹlòmíì máa lù ẹ́ láti ṣe tí wọ́n fẹ́ ṣe tí wọ́n. Verse 10. Míkà sì wí fún un pé ìgbà tó o ti mọ bí tó ń lọ, o mọ̀ bóyá wájú lọ́kàn wà ẹ lọ, o mọ̀ bóyá ẹ̀yìn lọ́kàn wà ẹ lọ, o mọ̀ tí mo fẹ́ sọ fún ọ. Bá mi jókòó kí ìwọ kí ó sì máa ṣe bàbá àti àlùfáà fún mi, ìyẹn ń kọ́ kí lórí sí. Èmi ó máa fi, torí olówó nú fọkànbalẹ̀, èmi ó máa fi owó fàdákà 10 fún ọ ní ọdún. Your salary will be the so amount per annum. Àdàpé aṣọ kan àti oúnjẹ rẹ. Sorry báyìí. Oúnjẹ rẹ, torí pé oúnjẹ náà ló ń wá. Bẹ́ẹ̀ ni ọmọ Léfì náà sì wọlé. Ó sì ṣe kí ni? Sorry báyìí. Ọlọ́run kú ṣe kò níbi tó ń lọ náà tẹ́lẹ̀. Kò ní ṣe ibi tó bá rí náà kúkú ni, so ó sì ti rí bí kan síra àwọn ẹ̀. Now verse 11, ó sì rọ ọmọ Léfì náà lọ́rùn. Ó rọ̀ lọ́rùn ibi tó bá rọ̀ ẹ́ lọ́rùn. À ń gbáyé bẹ́ẹ̀ sá o. Láti bá ọkùnrin náà jókòó, ọmọkùnrin náà sì wá lọ́dọ̀ rẹ̀ bí ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀. Amen. Amen. So ibikíbi tó bá rí, ìgbà tó dẹ̀ ti rí ibì kan. Now ìgbà tó wù ó ti ní ibi tó ń lọ, ẹni tó mọ tó ń lọ ti invite ẹ̀. Ìgbà tó wù ó ti mọ tó fẹ́ ṣe, ẹni tó fẹ́ ṣe nǹkan ti pè láti wá bá ń ṣe nǹkan. Ìgbà tó wù ó ti níran, tó yẹ pé ṣe ló ń ṣìrànràn, àwọn ẹlòmíì ti lò, wọ́n ti fi ràn án. So kò lè ní option, tó rò gangan ò ní purpose fún life ẹ̀. Praise the Lord. So a gbọ́dọ̀ understand yẹ. Ṣé rí, tí a bá fẹ́ ṣe àṣeyọrí láyé, ẹ gbọ́ àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí kí ẹ dẹ̀ notice yẹ. Mo fi Ọlọ́run alààyè bẹ̀ wá. Number 1, tí a bá fẹ́ ṣe àṣeyọrí nínú ayé yìí, ìgbésẹ̀ àkọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ kọ́kọ́ di alààyè. A gbọ́dọ̀ jí. Ká di alààyè. A gbọ́dọ̀ ní ìṣíníyè. Amen. Ìtumọ̀ jíjí, ìtumọ̀ dídi alààyè tí mo sọ nìyẹn. O gbọ́dọ̀, you must become conscious
of your life. O gbọ́dọ̀ ní ìṣíníyè láti ronú sí wípé ẹdún náà ṣé mo dédé wà ń bí mi, ṣé bẹ́ẹ̀ nìkan ló rán mi wá bí, ṣé kò ń ṣe pé ó ní ìdí kan tá ṣe rán mi wá sáyé ni, ṣé kìí ṣe pé ó ní purpose kan, ó ní ìfojúsùn kan tí ẹni tó rán mi wá sáyé ń retí mi láti fulfill kí n tó kúrò nú ayé yìí. Amen. Mo sọ fún wa lẹ́ẹ̀kan, mo sọ wípé o gbọ́dọ̀ ní ìṣíníyè láti ní ìpòǹgbẹ ọkàn pé o gbọ́dọ̀ ṣe àṣeyọrí kó tó ṣaláìsí. Ẹ di point yẹn mú. O gbọ́dọ̀ nípinnu pé wàá ṣe àṣeyọrí kó tó ṣe aláìsí. Amen. O sì gbọ́dọ̀ nípinnu wípé lẹ́yìn tó o bá kú o gbọ́dọ̀ tún kù. Ẹ di point kejì yẹn náà mú. O gbọ́dọ̀ ní ìpinnu wípé tí mo bá kú o, mi ò gbọ́dọ̀ kú àkúrun, mo gbọ́dọ̀ kù síbì kan. Ìkẹta ni wípé o gbọ́dọ̀ yí ọ wípé kó o tó ṣílẹ̀wọ̀ o gbọ́dọ̀ milẹ̀, o gbọ́dọ̀ wọlẹ̀ láì milẹ̀. Nǹkan mẹ́ta yẹn, òpó mẹ́ta tí a gbọ́dọ̀ rọ̀gbọ̀kúlé lórí ni. Pinnu pé wàá ṣàṣeyọrí kó tó ṣaláìsí, pinnu pé tó bá kú wàá kù, pinnu pé kó tó wọlẹ̀ wàá milẹ̀. Ìyẹn ní ibi tí wàá ti bẹ̀rẹ̀ pé mú ò dédé wà ń bì lásán, mo wá mú èrè ìdí kan ṣẹ nínú ayé ni. Praise the Lord. Tẹ́ bá dẹ̀ kíyèsí gbogbo ẹni tó ṣiṣẹ́ akọni fún Sátánì àti gbogbo àwọn tó ṣiṣẹ́ akọni fún Ọlọ́run, ẹ lọ máàkì wọn wò, ẹ rí wípé wọ́n jí ni. Àwọn kan sọ pé kó kàn sọjí, o gbọ́dọ̀ sọjí kó o mọ̀ wípé òkè o èṣù ló fẹ́ ṣiṣẹ́ fún, tàbí kó o sọjí kó o mọ̀ wípé àti Ọlọ́run ló wà. O ò lè wà lójú oorun kó dẹ̀ méèkì ẹ̀. Ẹ lọ wádìí ẹ̀, òun la ṣe máa ń sọ wípé ẹni tó bá ń sùn kò lè sùn láíláí. So kí ó tó di wípé wàá ríṣẹ́ tí a rán ẹ jẹ́, o gbọ́dọ̀ jí kí o mọ ohun tó o fẹ́ jẹ́ kó o tó lépa ohun tó o jẹ. Tí o bá kọ́kọ́ lépa ohun tó o jẹ kó o tó ṣiṣẹ́ lórí ohun tó o fẹ́ jẹ́, ihun tí o ò jẹ́ ni ó padà jẹ ọ́.